tún ríra wa lọ́jọ́ Ẹtì Ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fáwọn àtẹ̀yìn láti tún fojú gan ní ara wa lọ́jọ́ Ẹtì á bẹ̀rẹ̀ sí ní máa pẹ́ kẹ́lu àwọn oríṣiríṣi ọ̀rọ̀ léyìí tí ó ń jà rìnrìn lórílẹ̀‐èdè Nàìjíríà. Orúkọ tèmi ni AY Bello, the Starboy presenter yín náà rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rí pé ẹyẹ méjì ò kì í jàṣà àmọ́ tún ti pínyàmọ́ àwọn ọ̀rọ̀ kalẹ̀ láwọn ọ̀rọ̀ eléyìí tí á tùjọ máa yẹ̀wò tájọ máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́jọ́ Ẹtì torí wípé kí ni ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn ṣe bóun náà láàkókò fi wò ó. Ẹ wò ó ẹ̀yin aráalé, ẹ wá jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní fi àlejò mi hàn. Àlejò mi ẹni tó jẹ́ wípé bàbá sọ̀rọ̀ nípa ajìjàgbara ní orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí wọ́n sì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà ní orílẹ̀-èdè Nàìjíríà ti ẹgbẹ́ òṣèlú AAC. Orúkọ mi ni Proficience Ọbáwùn Ọlágókun. Ní báyìí wá jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ká pẹ̀kẹ́lu ọ̀rọ̀ gan-an nísàn léyìí tí a bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò. Òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tí ẹni tí ó jẹ́ ọ̀kan gbòógì nínú ọmọ Yorùbá léyìí tí àwọn èèyàn mọ̀ sí Sunday Igboho. Sunday Igboho sọ̀rọ̀ nínú fọ́nrán eléyìí tí ó ń lọ káàkiri táwọn èèyàn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbà tí àwọn èèyàn sì ń rí wípé àsìkò ti tó fún àwọn ọmọ Yorùbá láti gba ara wọn kúrò nínú gbogbo làálàá àti làásìgbò eléyìí tí orílẹ̀-èdè yìí ń kojú. Kí bàbá wa ta máa nà sókèrè pé Yorùbá fẹ́ gba Oòduà Republic. Àwọn náà máa sọ fún wa pé àwọn ò fún wa. Tí wọ́n bá sọ pé àwọn ò fún wa, àwọn ò fún wa pé kí nìdí ẹ̀bílẹ̀ fún wa. Ṣé àpọ̀tọ́ ni? Ṣé àlá àwọn ọmọ tó kàwé ni? Ṣé àní àwọn ọmọ tí ó ṣe kíni o tí orí wọn pé ni? Àbí kí nìdí? Ìwé wo ni àwọn ọmọ tí ń kà tí àwọn ẹ̀gbọ́n tiwa àtàwọn àbúrò wa ò kà? Àlùmọ́ọ́nì wo ni àwọn bàbá ti ní tí àwọn bàbá wa àní ẹ máa lọ àṣemọ́? Àwọn náà máa sọ fún wa pé àwọn ò lè yọ̀ǹda wa ká máa lọ o. Àwa ní kí gbogbo ayé bá bí wọ́n pé kí ló ní tẹ́ lè yọ̀ǹda wa. So gbogbo èyí tá à ń ṣe mítì lọ́tún tá à ń ṣe mítì lọ́sìn pé ká máa dúró de stadium ká máa dúró de bàbá kan. Ohun tẹ́mi fẹ́ kó ṣẹlẹ̀ ń jọ ní pé à ń retí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá. À ń retí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ní ọjọ́ yẹn kí àwọn gẹ́gẹ́ ṣáájú àwọn ní ọkà kan ṣáájú àwọn apamọ́lẹ̀ gbogbo wa tẹ̀lé wọn lẹ́yìn. À ń retí ààrẹ wa kó ṣáájú jọ yẹn á tẹ̀lé. Wá jẹ́ ká jọ wò ó ṣé lóòótọ́ ni iṣẹ́ ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro léyìí tí à ń kojú lásìkò tá a wà yìí ṣóun náà ni kí a kó orílẹ̀-èdè ká yọ orílẹ̀-èdè kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà èèyàn eléyìí tí Sunday Igboho sọ pé àsìkò ti tó ká ní Oòduà Republic. Èmi ò ní ti ẹ̀rù bóyá ìyà ẹlẹ́yàmẹ̀yà ló ń jẹ wá nítorí pé a ti ní àwọn òṣèlú ńláńláńláńlá tó ti wà nípò tó tún ti ṣe gọ́vùnà gan nínú ilẹ̀ Yorùbá tí wọn ò dẹ̀ ṣọ̀nà wọn ò dẹ̀ ṣẹ̀kọ́ ọ̀fẹ́ wọn ò ṣe iná in fact gbogbo àtọ́ bá láwọn fẹ́ ṣe iná wọn máa fi ń kówó jẹ tó bá ní táwọn èèyàn bá lọ sọ pé àwọn fẹ́ ṣe protest àwọn fẹ́ jáde káwọn sọ pé àwọn fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ àwọn gọ́vùnà máa ń yẹ̀yẹ́ wọn ni àwọn kan tún fi ọlọ́pàá náà wọn kọ́ ṣe anything so gbogbo nígbé a fẹ́ ṣe ẹgbẹ́ kan a fẹ́ dá orílẹ̀-èdè ọmọ Yorùbá lẹ̀ àwọn olè Yorùbá àwọn ọ̀tá Yorùbá mélòó ta ní láàrin wa láti bájà ṣé èèyàn tó ti tò sẹ́yìn ọ̀tá rí ọ̀ tó ń jà fún ìkan náà àwọn ọ̀tá méjèèjì tó ń jẹ wá níyà lórílẹ̀‐èdè Nàìjíríà òun ló máa pè pé ká jáde fún ká wá jáde fún orílẹ̀‐èdè Yorùbá Oòduà Republic téèyàn bá tiẹ̀ wo Sunday Igboho ó jọ èèyàn tẹ́ pé kódà pé torí nǹkan dùn pé fẹ́ jáde but kò sí ìgbà kan tó yẹ pé tí tí ọmọ Yorùbá bá dé orí ipò lẹ́sẹ̀kẹsẹ̀ ilẹ̀ Yorùbá máa da kò rí bẹ́ẹ̀ níbo ni àwọn tó ń jà fún Oòduà Republic ṣé wọ́n jà fún ẹ̀kọ́ ọ̀fẹ́ rí ṣé wọ́n jà fún barakat ṣé wọ́n jà fún police brutality ṣé wọ́n jà fún ọ̀nà tó dáa ṣé wọ́n ti kí lọ́ọ́ ní gbogbo ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà ti wà níbo ló dúró sí
wọ́n ní ẹni bá máa dáni láṣọ tọrùn ẹ̀ là ń wò. bẹ́ẹ̀ni. nínú fídíò yẹn Sunday Igboho sọ pé ọ̀gá àwọn ni Gani Adams. àbí. ó sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀. so tí wọ́n bá wá fojú ṣùnùkùn wò that is Gani Adams ló máa jẹ chief of army staff àbí ní Odùduwà Republic. bóyá MC Olómọ máa wá jẹ minister of transport bóyá Tinubu máa jẹ president or anybody tó bá jẹ bàbá àṣàlẹ̀ because ó yẹ ká ti rí àwọn aṣojú níbẹ̀ àrí àwọn Àgbẹ̀kọ̀yà kan ní fídíò ẹni pé Àgbẹ̀kọ̀yà ṣé Àgbẹ̀kọ̀yà jà fún ẹ̀rọ tó fi ń dáko fún àwọn àgbẹ̀ ṣé Àgbẹ̀kọ̀yà ti jà fún àgbẹ̀ in the last 10 years àbí Àgbẹ̀kọ̀yà kọ́ dìde látòrí Facebook nítorí èèyàn tó bá ní òun fẹ́ jà fún nǹkan ó láti sọ irú ìlú yẹn irú ìlú tó fẹ́ dálẹ̀ irú ìlú wo ni Odùduwà Republic ṣé àwọn Àmọ̀tẹ́kùn yìí ló máa wá jẹ́ ọlọ́pàá tó ń kó pàṣọgbóyàn tó ń tíyàn yamayama tí wọn ò tiẹ̀ wá organized ṣèbí a rí wọn mo ti pàdé Àmọ̀tẹ́kùn náà ṣé Àmọ̀tẹ́kùn tó lo ṣakabula ni ló fẹ́ jọ́lọ́pàá ni kí ni structure kí ni nǹkan tó fẹ́ máa ṣe nílùú ẹ̀ kí ni plan tó ní fún ìwòsàn tó péye kí ni ó ṣẹlẹ̀ ṣé ó kàn fẹ́ jí kọ́ pé a fẹ́ dà lóru ni àbí nítorí nǹkan tó sọ nínú fídíò ẹgbẹ́ òkè o a fẹ́ jà fún orílẹ̀-èdè Yorùbá òfin Nàìjíríà ò gbà láyè ní pé ẹ fẹ́ máa lọ òfin Nàìjíríà ò gbà láyè òfin African Union àti United Nations ló gbà láyé so èèyàn sì lè fi yẹn kẹwọ́ bọ́ nínú orílẹ̀-èdè Nàìjíríà yìí òfin ò gbà láyé so táwọn èèyàn bá jáde lọ́jọ́ yẹn ń sìn kí ni ọkè tó bá ń gbọ́ tẹ̀ wá fún wa l'Odùduwà Republic ní ọjọ́ yẹn ní October 5 gbé wá Oòduà ti lọ o kí ló máa wá ṣẹlẹ̀ tálápàṣẹ ṣé àwọn tó sọ tó náà wà lẹ́gbàá lẹ́kọ̀ọ́ ní pé àwọn fẹ́ máa ṣọ́ wa àwọn fẹ́ máa ṣọ́ léṣọ́ náà tó wọn fẹ́ máa ṣọ́ lọ́dẹ tọ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ná àwọn ọmọ nílùú tí news oríṣiríṣi wà tẹ́ǹpẹ́ ni ẹ lọ́gà ẹni tẹ́ǹpẹ́ lọ́gà ó ti tò sẹ́yìn oppressor náà rí náà nínú ìròyìn ta kà nígbà yẹn over 1 billion lọ́nà wọ́n fún èèyàn tó ń pè lọ́gà ní Goodluck fún wọn fún pipeline protection ó wà nínú ìròyìn ṣe bí iṣẹ́ rí ó wà nínú ìròyìn náà so tí èèyàn yẹn bá jẹ́ ọ̀gá yín èèyàn tó ti gbowó politician rè tó dẹ̀ dákẹ́ ta rí nínú ìròyìn tí ó dẹ̀ sí statement kan tó sọ pé irọ́ ni o arọ̀ ni o aṣáàrí so tí èèyàn yẹn bá jẹ́ ọ̀gá ṣé èèyàn yẹn ló fẹ́ jẹ́ ọ̀gá wa nínú Odùduwà Republic yẹn ni àwọn òkè ta ni aṣojú àwọn ọmọ iléèwé nínú Odùduwà Republic ta ni aṣojú àwọn oníwòsàn ní àwọn dókítà ta ni aṣojú àwọn tó ṣiṣẹ́ ọ̀nà union transport union ta ni aṣojú àwọn akọ̀wé ta ni aṣojú wọn ta ló ṣojú àwọn báńkà irú banking system wo ló fẹ́ run irú education system wo báwo irú iléèwé wo ló fẹ́ ṣe àwọn tí ò fún wa ní iléèwé ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣé àwọn ló fẹ́ dá ìlú lẹ̀ ní gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ wọ́n ti increase tax nínú ìlú yìí tax bíi 6 là ń sọ papọ̀ sí kí ló dé tí wọ́n ṣe sọ̀rọ̀ ńpa ẹ̀ wọ́n kàn fẹ́ dá ìlú lẹ̀ ṣé ìjàngbara tó ń jà fún ṣé ìjàngbara láti jẹ́ ọ̀gá nínú orílẹ̀-èdè Yorùbá ló ń jà fún ni torí wọn sọ kan tó fẹ́ ṣe nínú orílẹ̀-èdè Yorùbá ọkọ̀ sọ máa fẹ́ dé orílẹ̀-èdè rẹ̀ kò dẹ̀ sí ìyà ẹlẹ́yàmẹ̀yà kọ́ ló ń jẹ wá àwọn tó ń fìyà jẹ wá nínú Nàìjíríà yìí Yorùbá wà nú ẹ̀ Yorùbá gan pọ̀ nú ẹ̀ bí Yorùbá nú ẹ̀ ló fẹ́ pọ̀ ju ti Ìgbò tó wà nú ẹ̀ lọ Yorùbá wà nú ẹ̀ lọ so ìyà tó ń jẹ wá kò ń ṣe ìyà ẹlẹ́yàmẹ̀yà torí gbogbo àwọn tó ń pín owó wa tó dẹ̀ fìyà jẹ wá gbogbo wọn ẹ̀yà oríṣiríṣi ni gbogbo wọn. ó ní nǹkan kan tí ẹ sọ nípa ti ọ̀rọ̀ ó ṣe ìwé òfin kò ṣe ìwé òfin wípé tí orílẹ̀-èdè eléyìí tí ó bá lérò wípé bóyá àjọṣepọ̀ òun pẹ̀lú àwọn tó tún jẹ́ ẹ̀yà mìíràn ní irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ wípé ó dà pé bí a ṣe ń ba lọ oníkálukú kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ tó oníkálukú mọ̀ lọ ni wípé bóyá òfin orílẹ̀-èdè Nàìjíríà ò fàyè gbà á léyìí tí ó jẹ́ wípé àwọn òfin ti eléyìí tó tún jẹ́ ti àwọn òfin fún àwọn àgbáríjọpọ̀ orílẹ̀-èdè àgbáyé ìyún United Nations àti African Union àbí eléyìí tó bá tiẹ̀ tó tún jẹ́ àwọn òfin
atabaníkà wò ó nínú ìgbékalẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìtàn eléyìí táwa kà ó wọ́n ní wípé ó ní àwọn apá abìkan léyìí tí wọ́n ti fi kalẹ̀ léyìí tí wọ́n sì ti fi lélẹ̀ wípé tó bá ṣe àbá mọ̀ lọ́jọ́ iwájú pé tí nǹkan ò bá fẹ́ lọ bó ṣe ń lọ mọ́ àbí ó bá pé 100 ọdún léyìí tí a bá rántí tá a bá gbàgbé wípé ní ọdún 2014 òun náà ló pé 100 ọdún léyìí tí wọ́n sọ wípé lẹ́yìn 100 ọdún tẹ́ bá wá rò wípé lè jọ wà pọ̀ ìyún àwọn ẹ̀yà tó jẹ́ gbòógì lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yà Haúsá ẹ̀yà Ìgbò àti ẹ̀yà Yorùbá tí nǹkan ò bá lọ bó ṣe oníkálukú lè máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ nísìnyí tó jẹ́ wípé ní tẹ́lẹ̀ rí àwọn ẹ̀yà Ìgbò ló ń sọ wípé àwọn fẹ́ lọ àmọ́ orin tiwa ti ìlú ti yí báyìí orin ti change gẹ́gẹ́ bí àwọn ẹ máa ń sọ àwọn Ìgbò fẹ́ lọ àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí ó ti wá di pé àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà ti Yorùbá tọ́jọ́ ọmọ Yorùbá àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní dìde wípé àfi àwa gan gbọ́dọ̀ lọ. nǹkan tí mo mọ̀ pé ó tọ́ láti ṣe òun ni irú nǹkan tí revolution náà ti ṣe. ẹ ṣáà wò ó. nítorí pé àṣà ìlọ́kọ̀bọ̀ ìbọn mélòó la fẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ àmì ìbọn mélòó la fẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá. so èèyàn tó bá ní pé òun fẹ́ lọ referendum ló máa jà fún náà òfin wa kẹ̀ kò tún ní provision lọ kò kó gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kó pọ̀ kí ó ṣàlàyé ìgbésẹ̀ gbogbo àwọn nǹkan báyìí. àmọ́ ààrẹ mọ́ òfin wa ní àlàfo yẹn àlàfo tó wà ní òfin wa òun lé ẹ̀ka kọ́kọ́ máa jà fún náà ní revolution náà a sọ pé kọ́ tún òfin kọ ṣé gbogbo wa àmọ̀ràn aṣojú wa lọ́bẹ̀ a tún sọ pé kọ́ pa sẹ́nẹ̀tì rẹ̀ àbí nínú òfin yẹn láti lè fi òfin yẹn fúnra wa lágbára tàbí sọ pé nǹkan báyìí la fẹ́ ṣe tí a bá ti bá nǹkan tó ń da Nàìjíríà rú jà tá a bá gé orílẹ̀-èdè Yorùbá kúrò nù ẹ̀ gbogbo nǹkan tó ń bá Nàìjíríà jà náà ló máa bá wa jà nínú orílẹ̀-èdè Yorùbá mi ò sọ pé àwọn tó fẹ́ àwọn tó sọ pé àwọn fẹ́ jà fún orílẹ̀-èdè Yorùbá ó tó kí èèyàn sọ pé òun fẹ́ lọ́nà nígbà tí ẹ bá fún mi ní ẹ̀kọ́ ọ̀fẹ́ tẹ́ ẹ fún mi ní ìwòsàn ọ̀fẹ́ tẹ́ ẹ ṣọ̀nà tí olè dẹ̀ ti gbòde báyìí lójú ọ̀nà wọ́n sì kidnap níjẹta tó gbé àwọn èèyàn so mi ò believe pé tá bá fẹ́ lọ kakọ̀ declare pé òkè a fẹ́ lọ ó yá o nǹkan tó ṣe wá nìyẹn nílùú Èkó tá wà yìí òfin wà nílùú Èkó tó ní pé tí wọ́n bá tọrọ ó ti rófin tí wọ́n bá tajà lẹ́gbẹ̀ẹ́ títì ó ti rófin orílẹ̀-èdè Yorùbá ni kí ló dé mọ́ àwọn tó ń jà fún Odùduwà rẹ̀kọ́dù sọ pé òṣùmá ní tí wọ́n bá tọrọ ó ti rófin irọ́ àgbà o so èèyàn tó bá dákẹ́ nígbà tó ń nà wá tó wá lóun fẹ́ dàlúlẹ̀ tó wọ́n bá dàlúlẹ̀ wọ́n máa nà wá ju bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n PCT nà mí rí láìṣe kankan so ṣọ́pìsì ló máa jọ́lọ́pàá ní orílẹ̀-èdè Yorùbá kọ́ wá máa nà mí káwá lọ gbábọ̀ káfẹ́ gbé gbára wa lọ́sàn-án kó dalẹ́ kó mú mi gbogbo mo ti gbọ̀ngbó lè mí kó já mi sí òwò ṣé irú orílẹ̀-èdè Yorùbá táwọn wá nìyẹn torí pé àwọn tó fẹ́ jà fún orílẹ̀-èdè Yorùbá ń sìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá sí wa wọn ò sọ̀rọ̀ against ẹ̀ wọn ò sọ̀rọ̀ sí pé ó gbòdì o irọ́ òfin gbòdì o wọn ò ṣe bẹ́ẹ̀ gbàtọ́ promise wa nínú wọn fẹ́ lo ọjọ́ tó fẹ́ fi ṣe náà wọ́n fẹ́ fi ṣe báyìí tí kò ṣẹlẹ̀ wọn ò sọ̀rọ̀ gbàtọ́ kó bílíọ̀nù fà wọnú inú ilé kan tó fi nínú bọ́dí lọ bílíọ̀nù fà mẹ́ta wọn ò sọ̀rọ̀ ibi tó bá ti wo ibi tí gbogbo wọn ti ń tò sí ẹ ká lọ sórí Facebook page wọn ká lọ máa wo Facebook page wọn láti bí ọdún 4 sẹ́yìn àmọ́ mo bí tí gbogbo wọn ti ń tò sí láti jọ so èèyàn tó kàn déédéé yọ ibi jìgá sí wa pé ẹ ká ṣe báyìí kò lè ó hard ó máa le láti lọ tò sẹ́yìn èèyàn bẹ́ẹ̀. ẹ jẹ́ ká tiẹ̀ ẹ jẹ́ àwò torí tábà gbàgbé náà tábà rántí wípé ní ọdún 2014 kí a tó ṣe ètò ìdìbò ní ọdún 2015 léyìí tí ó gbé ààrẹ Goodluck Jonathan ìyẹn ààrẹ àná kúrò ní orí àlééfà léyìí tí ó sì gbé ààrẹ ìdìbò ọ̀hún náà ló gbé ààrẹ Muhammadu Buhari wọlé ní ọdún 2015 ní ọdún 2014 ààrẹ Goodluck Jonathan pè fún nǹkan tí wọ́n pè ní confab léyìí tí wọ́n sì wò wípé pẹ̀lú gbogbo bí ohun gbogbo ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. lórí confab yẹn gangan tá bá fojú sùnù kò wo
gbogbo àwọn tí Goodluck pè síbẹ̀ ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ PDP ni. lérò tiyín. ní ó ṣe lérò a lè lọ wò ó bí mẹ́ta kọ́ ló kú sínú kọ́ńfàbù ni gbàtẹ́kọ́ àwọn tó ti fẹ́ kú tán tẹ̀ ń kó wọn gbogbo wa máa sọ̀rọ̀ lórí tiwa tí bí mẹ́ta kú sínú kọ́ńfàbù àbí mélòó ló kú sínú kọ́ńfàbù wọ́n kú sínú kọ́ńfàbù náà. inú kọ́ńfàbù ni sẹ́nìkan kan ti dìde ń gbé òun ọba lòun nílò òun dẹ̀ lòun ní Àdámáwá òun lọ́ba Àdámáwá ní Àdámáwá sẹ́nẹ́tọ̀ dẹ̀ ni òun tún ní ọba ní Àdámáwá Cameroon pé tó bá pín pé kò sí kan tó fẹ́ pín kò sí kan tó máa ṣẹlẹ̀ pé àwọn ló fẹ́ máa sọ̀rọ̀ restructuring àti resource control báyìí fẹ́ máa pín àwọn ọrọ̀ ajé wa wọ́n irú yẹn student union president mélòó ló wà mẹ́ ṣé student union president gbogbo school wà mẹ́ ṣé olórí ẹbí ìlú mi wà mẹ́ ni àbí olórí ẹbí ìlú tiyín wà mẹ́ ni àwọn ọ̀rẹ́ kọ́kọ́ jí lọ́yọ́ kọ́kọ́ kóra wọn jọ àwọn kan ti fẹ́ kú tọ̀rẹ́ ní inú ẹ̀ lọ kú sí nínú meeting àwọn tẹ kó síbẹ̀ àwọn tó ń pàtẹ́wọ́ fún yín lè lọ kó sínú confab ṣé bọ́yẹ́ ṣe confab nìyẹn confab yẹn kò yàtọ̀ sí amalgamation 1914 because ní 1914 wọn pè wá síbẹ̀ náà àwọn bíi mẹ́fà kọ́kọ́ sign ni àwọn bíi mẹ́fà kọ́kọ́ sign wọn pè wá sí náà kò sẹ́ni tó mọ̀ sí ọkọ̀ tó bá àti payín pọ̀ ẹ̀yin tẹ́ wá bí ẹ bọ́ sáàmì ẹ̀yin tẹ́ wá bí tẹ́ mọ̀wé ẹ ṣáà máa ṣe tó ń rìn ẹ̀yin ẹ̀dí agbára ológun mú so kò yàtọ̀ sí amalgamation 1914 yẹn so that's not a confab. So restructuring tí o lè bá nígbò fẹ́ ṣe restructuring o lè tó kó Boko Haram fún àwọn ọ̀rẹ́ tó fẹ́ fún ìyàwó ẹ̀ 4.9 billion fún secretary of the office of the first lady tó ṣoríṣi tí Boko Haram gba 11 communities tó lóun fi 8 naira print fag oríṣiríṣi là ń gbọ́n gbà yẹn oríṣiríṣi so irú èèyàn bẹ́ẹ̀ ló fẹ́ restructure níbo ló restructure lọ níbo ló restructure lọ èèyàn tó bá máa dá ní láṣọ tọrọ ìlà máa wò confab yẹn ò ṣe confab tó bá jẹ́ pé àwọn tó ń jàjàgbara bíi Ṣòwòrẹ́ ló sọ pé a fẹ́ ṣe báyìí a ṣe lè fọkàn tán wọn díẹ̀ a lè fọkàn tán wọn nǹkan tí revolution náà ṣe lè kó èrò jọ nìyẹn àwọn tó ṣaṣojú ẹ̀ àwọn àgbà tó ṣaṣojú ẹ̀ gbogbo wọn ní nǹkan tá lè fi yangàn pé àwọn wọ́n ti ń sọ òótọ́ láti jọ ìwọ́dẹ̀ tí ń jà láti jọ ẹ̀ bọ̀yàn tí ó jà láti jọ ẹ̀ tó ń gbé ìgbà míì gan máa tò sẹ́gbẹ̀ẹ́ àwọn tó wọ̀ pírẹ́sì wa tó fìyà jẹ wá àwọn sọ bóyá àwọn fẹ́ dá nílẹ̀ o ìlú tó fẹ́ dálẹ̀ tá àti ẹ̀mọ́ leadership yín gan èèyàn bíi méjìlá mọ́ leadership yín sọ èyí méjì nìkan àwa dín pé a máa bọ́ sí Yorùbá Republic ń sìn àwa dín pé èèyàn kan máa di president fún 40 years kò lè sí nǹkan tó máa ṣe Ṣàngó ọba ọsọ ọba kò sí lọ́rùn àdì Ṣàngó ọba ọsọ tó bá mú Ṣàngó ọba ọsọ wọn máa jólè ọwọ́n nù ẹ̀pà nǹkan tó máa di nìyẹn. ẹ̀yin aráalé mo lérò wípé ṣe ni ẹ kúkú ń gbádùn gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tí àjọ yànnàná lórí ọ̀rọ̀ sùnùkùn torí ọ̀rọ̀ sùnùkùn náà lọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí torí ojú sùnùkùn báyìí náà láà sì fi wò ó ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram @KilariboLive lórí Facebook @KilariboLive náà ni ẹ má dẹ́gbà wípé lè lọ sórí ẹ̀rọ alátagbà wa náà www.kilaribollive.com. Ààrẹ Ọ̀nà Kakanfò wa lẹ̀ Yorùbá àgbọ̀dọ̀ rí wọn fín torí pé tí onígbà bá pe bẹ́ẹ̀ ní èkúfọ́ Yorùbá sọ pé pàǹkàrà ni a sì tún ti ní Ààrẹ Ọ̀nà Kakanfò míì ní ilẹ̀ Yorùbá for now lẹ́yìn Ìbà òun sì lólórí wa òun ni a mọ̀ kọ́ni fún jọ yẹn pé tí ó ṣáájú láwọn pé olórí ìwà rẹ̀ òun dẹ̀ ní agbègbè wa for now tí a bá wá ní tiẹ̀ báwo bí bàtà ń járáǹkì ara wa nìyẹn mo dẹ̀ mọ̀ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ọkùnrin 1 million lòun náà Arógunmọ́sá dẹ̀ ni ibi tí a bá ká pẹ̀gẹ̀ yẹn ká tún fẹ́ gẹ̀ fún Arógunmọ́sá lòun náà so èmi dẹ̀ nígbàgbọ́ pé àwọn ọmọ Yorùbá ń bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àrọ̀ ní Arógunmọ́tìtì ni wọ́n but now
tábà ní ká mọ dóde pé àwọn bàbá wa fẹ́ ṣe gbà kódà kan jẹ́ àwa mẹ́wàá alábáríra wa ń jọ yẹn a máa jáde a máa gbé fúlàgì wa pé a fẹ́ nǹkan báyìí ní October 1st tó bá jẹ́ àwa mẹ́wàá alábáríra wa a máa jáde ń jọ yẹn èmi ni mo sọ bẹ́ẹ̀ kì í ṣe pé ẹnu pé yẹn ń fọ́nù tàbí pé yẹn ń sọ̀rọ̀ ẹnu bọ̀ kúkọ́ ohun tẹ́ lè ṣe fún wa níjọ́ yẹn kọ́ October 1st tó dé bẹ́ẹ̀ kẹ́ gbé wa pamọ́ tàbí kẹ́ pa wá kẹ́ yìnbọn tẹ́bọ̀ lè yìnbọn tí gbogbo ilẹ̀ Yorùbá gbọ́n bẹ́ẹ̀ kan náà kẹ́ pa gbogbo wa ṣùgbọ́n tẹ́lẹ̀ bá pa wá á jáde náà á jáde lọ bọ̀ àwọn kan pé kámọ́jẹ kan mọ̀ pé a fẹ́ jáde mọ́ à ń sọjọ́ ní àlè ìdánilẹ̀ bàbá mi ò débi báyìí ilẹ̀ bàbá wa la wà ilẹ̀ bàbá wa la ṣe kí ni o a dẹ̀ ní right ọ̀sẹ̀ tí àwọn ọlọ́pàá fi yí wọn lẹ̀ Yorùbá wọn fi yí wọn lẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá ń bí báyìí láti bẹ̀rù ọlọ́pàá pé ọlọ́pàá máa ṣègbè máa ṣàwó fún wa Haúsá òun ọ̀rẹ́ yàrá ìyá wọn bẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ bá ṣe wá wà yìí o àwọn akẹ́kọ̀ọ́ ti tọ́tẹ́ bá ṣe wà yìí tí ọlọ́pàá kan bá ṣe mistake kan géèjì ẹnìkan ẹni tó bá ń jalè o a support yẹ ẹni tó bá lọ pa ẹja ọmọ Yorùbá tó bá jalè a support yẹ ọmọ Yorùbá tó bá lọ pààyàn ní ọ̀nà tí ọ̀tọ̀ àrùn ṣùgbọ́n pé ọmọ Yorùbá kankan jalè lórí pé à ń béèrè fún ẹ̀tọ́ bàbá wa ọlọ́pàá kan bá lọ tẹ bẹ́ẹ̀lì ẹnìkan tàbí tó bá tẹ géètì ẹ̀ gbọ̀ngàn sọ. tí ọlọ́pàá kan bá lọ tẹ bẹ́ẹ̀lì ẹnìkan lórí pé a sọ pé a fẹ́ gba ẹ̀tọ́ bàbá wa èmi ò mọ stéètì mi ò bọ̀ lọ́dọ̀ wa ń bí àtàkùn mo fi Ọlọ́run bú. àtẹ̀wọ́ náà sọ ohun tí mo fẹ́ èyí tẹ́ wá fẹ́ jálejò wa ohun tá a fẹ́ gbà yín mọ̀ràn ni pé tẹ́ bá délé ẹ lọ sọ fún àwọn ẹ̀gbọ́n wa àtàwọn brọ́dà wa àtàwọn bàbá tó bá lọ́dọ̀ yìí pé wọ́n mọ̀ ṣe mistake ẹni tí ò ṣe ń di pẹpẹ ọbẹ̀ tàkájọ ṣe ń di pẹpẹ October 1st tí wọ́n bá dún mọ̀ọ́rú àwọn Yorùbá ní bàbá mi kan ní ó ní kinní kan bẹ nígbó tí ń dún bàbá mi kan tó wá dóhùn padà bàbá mi ní kò sí kinní kankan nu gbó tí ń dún mọ̀ọ́rú ó ní bẹ̀rù Ọlọ́run lásán ni bàbá mi Àjàní Bello ní Sunday mọ́ ní bàbá mi ó ní òsì nǹkan kan tí ń dún mọ̀ọ́rú nù gbó ó ní ìbẹ̀rù Ọlọ́run lásán ni ó ní tábà ti yọ ìbẹ̀rù Ọlọ́run kò ń bẹ̀ ó ní òsì nǹkan kan nù gbó ṣé rọ bàbá pa tábà wá yọ tójó kò ń bẹ̀ tẹ́lẹ̀ tábà yọ pé ẹ wọ sọ pé ìjọba nìyẹn o àwọn ọmọ tó lè nàyàn láàrin 10 minutes wọ́n sáré nàyàn pa wọ́n bẹ́ẹ̀ bí báyìí àwọn ọmọ tó dúró yìí wọ́n nàyàn pa láàrin 10 minutes wọ́n gba ẹ̀ ń kó tẹ́lẹ̀ tí wọ́n ti lè wá gbé yọ. ṣùgbọ́n ọlọ́run pé ẹ̀wù ìjọba tẹ̀ wọ̀ yẹn àwọn respect but now October 1st a fẹ́ sọ fún gbogbo Nàìjíríà pé Yorùbá fẹ́ lọ. ó sáré kábàkà ó sáré ẹ̀ balẹ̀ yín láyọ̀ òun àwọn ọmọdé wọ̀nyí wọ́n ti dúró láti aago mẹ́wàá àrọ̀ lẹ́nu bọ̀dọ̀ wà ń bí báyìí káwọn retí ẹni mọ̀ọ́dọ́gbọ́n dámítì ẹ̀dọ́ pé ìtẹ́lẹ́fẹ́ wá rí wa ẹ̀sì bá wa aago mẹ́wàá àrọ̀ lẹ́nu bọ̀dọ̀ wà ń bí ilé òpé tán tó bá di ọjọ́ yẹn rí èrò ẹ̀rọ àwọn akẹ́ wà ń bí àwọn dúró rẹ̀ ń bí so ọbẹ̀ tà kẹ́yìn ọkọ̀ méjì bò tẹ́ bá gbọ́ pèsè Yorùbá ọkọ̀ méjì lẹ́ nílùú yìí ẹ̀kọ́ gbogbo ọkọ̀ tí wọ́n bẹ́ẹ̀ lù yẹn mọ̀ bọ̀ ń bí báyìí kájọ sẹ́ráàlì yẹn ń jọ yẹn gbẹgbẹ́ àwọn mílíọ̀nù wa ìbàdàn wa gbé mi ẹ bá a máa share program ẹ máa share. sí stadium fún wa a máa ṣe ní street àwọn Ìgbò tó ń ṣe òfin ní stadium wọ́n ń ṣe ní street ni wọ́n ń ṣe nínú street ìjà street gan lọ́dẹ̀ dá olú àwọn ọmọ ọdún agbóolé ọ̀rọ̀ wa ń bí báyìí. àjọ jẹra wa wò. ẹkùn òun lọ́mọ bùbá rẹ̀ rìn lálẹ́ ẹkùn ló ṣe kí ni lọ́mọ bùbá rẹ̀ rìn lálẹ́ alẹ́ stadium yẹn gẹ́ kí ṣe dandan kí ìjọba fún wa so Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ má jẹ́ ká sojo ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ká dúró ká ṣera wa papọ̀ ẹ má jẹ́ ká wo tàwọn tí bú wa ohun tá à ń ṣe yìí sìn àwọn fẹ́ mọ yín mú wọ́n mọ pẹ̀gàn ìjà fi wọ́n lẹ̀ àwọn fẹ́ mọ lérí wọ́n mọ dúnkokò ẹ má wo sáàdì wọn àwọn ń fọ́ ni Ọlọ́run ní jẹ́ bàjẹ́ ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá lè mí orúkọ mo bu làṣẹ kí ni ọ̀nà àbáyọ gan-an ní pàtó ṣé ká pín àwọn tí ń lùlù kó pín ṣé tá a bá pín orílẹ̀-èdè ṣé nǹkan ò sànmọ́nà ni
àbí káwulẹ̀ máa rún mọ́ bá ṣe ń rún mọ́ lọ báyìí torí kódà àwọn tí ẹgbẹ́ tiyín tó ń sọ pé àwọn ń jìjàgbara yìí náà ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni léyìí tí ẹ ti ń lọ lẹ́yìn ìjọba ti fẹ̀sùn kàn wípé adàlúrú ní wọ́n ti fi òfin àwọn ọlọ́pàá oríṣiríṣi náà ni wọ́n ń kọ́ àwọn èèyàn àmọ́ lóòtítọ́ òfin fàyè gba èèyàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè láti ṣe ìfẹ̀hónúhàn àmọ́ nǹkan ò rí bó ṣe yẹ kó rí lásìkò tá a wà yìí ṣé ká máa fomi lo nǹkan tí a ti rárá ń lò ìlọ yìí ni àbí àwọn tó ń sọ wípé àwọn fẹ́ pín orílẹ̀-èdè Nàìjíríà ṣé kọ́ máa ká kókó pín náà ni yóò mú ìtura àti gbogbo ohun tí ẹgbẹ́ ti yín dúró fún ṣé òun náà ni yóò jẹ́ kí gbogbo nǹkan ṣe dáadáa ni. ní tèmi o mo rò pé èèyàn tó bá ní ká pín tí ò dẹ̀ sí pẹ̀lú àwọn mẹ̀kúnnù tẹ́lẹ̀ rí ọ̀ tó bá ní ká pín tó dẹ̀ wà pẹ̀lú àwọn tó ń fìyà jẹ wá inú ìyà ló fẹ́ pín wá sí torí àwọn tó máa ṣọ̀gá fóun náà àwọn tó ń fìyà jẹ wá lọ ni a lè má fún mi lò lọ nítorí ẹ̀ láyé sọ pé revolution now bàtà rẹ̀ sọ àkọ́dídé sọ pé revolution now a sọ pé a fẹ́ jẹ́ kí ogun Boko Haram tán a fẹ́ jẹ́ kí wọ́n scrap senate kọ́ pa senate rẹ̀ a fẹ́ jẹ́ kí ìyún àwọn aṣòfin ilé àgbà a sọ pé kí wọ́n fún wa ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ a sọ pé kó tú gbogbo àwọn tó ti dè sílẹ̀ tí ilé ẹjọ́ ti ní kó fi sílẹ̀ big Zakzaki bí àtàwọn tó gbé sínú ilé ìpamọ́ right prison fún many years tí wọ́n dẹ̀ ṣe kankan wọ́n pọ̀ gan Mubarak Bala wà ń bẹ̀ Lance Corporal Martins wà ń bẹ̀ Lawal Izala 70-something year old man tó kọ̀ bó Buhari wọ́n dẹ̀ gbé sẹ́wọ̀n wọ́n fi sẹ́wọ̀n bí i 24 months ní Kaduna. A sọ gbogbo ẹ̀ sínú revolution now gbé nǹkan ta fẹ́ lélẹ̀ àkọsán gbé revolution now òfìfo kò ń ṣe revolution now òfìfo so ìwọ tó bá fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ tó fẹ́ ìwòsàn ọ̀fẹ́ ta ti ní rí ìlú yìí tó dẹ̀ kì í ṣọ̀lẹ ní pé agbára àwọn ilé ti pọ̀jù mo fẹ́ sá lọ mo fẹ́ lọ dá tèmi lẹ̀ ibi tèmi náà máa ti di ṣagbára tèmi ẹni tó bá ti mọ̀ pé òun fẹ́ jà tó dẹ̀ fẹ́ jà fún nǹkan ta ti sọ as nǹkan ta fẹ́ under umbrella revolution now kò dẹ̀ ṣe AAC nìkan ló wà ní revolution now SWL wà ń bẹ̀ CDHR wà ń bẹ̀ Finwon wà ń bẹ̀ MAE wà ń bẹ̀ PACO wà ń bẹ̀ kò ń ṣe ẹgbẹ́ kan pàtó ló jáde pé àwa nìkan báyìí la fẹ́ dá ṣe báyìí gbogbo ẹgbẹ́ tó wà ń bẹ̀ pọ̀ àwọn ọmọléèwé tó wà ń bẹ̀ pọ̀ a dẹ̀ ti sọ nǹkan ta fẹ́ so tí gbogbo wa bá jáde tá bá sọ pé nǹkan ta fẹ́ lélẹ̀ òfin dẹ̀ gbà pé ká jáde ká kọrin ká gbé megaphone ká pariwo ká sọ pé nǹkan ta fẹ́ lélẹ̀ òfin gbà yẹn so tá a bá lè jáde tí wọ́n dẹ̀ rí pé èrò ti pọ̀ tí wọ́n ò lè rọ wa lọ́wọ́ gbà nǹkan táwọn èrò fẹ́ ni o a dẹ̀ ti rápèjì wíẹ̀ káàkiri ayé táwọn èèyàn jáde tí ìjọba dẹ̀ wò pé àwọn èèyàn nǹkan tó fẹ́ lélẹ́yìí o wọ́n dẹ̀ fún wọn ní nǹkan tó fẹ́ because wọn ò lè sọ pé kò sí owó fún ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n lè lọ fi 36 billion lọ renovate House of Assembly nítorí lónìí tó fẹ́ gbà sí 1.5 billion àti sọ pé aníkọ́ renationalize gbogbo property wa tó ti jí tó tà ó wà lára wọn demand wa so gbogbo nǹkan ta tò sílẹ̀ yìí irú Nàìjíríà ta fẹ́ nìyẹn so a lè jà fún Nàìjíríà ta fẹ́ òfin gbàgbé ká jà fún Nàìjíríà ta fẹ́ tábàṣà ti kó bọ̀ nígbà fẹ́ yìnbọn tábàṣà ti jẹ́ pé pépà là ń gbé ẹnu dẹ̀ la fi ń sọ̀rọ̀ àti ń kọrin àti sọ fún àwọn ẹgbẹ́ ó ti tó gẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà ayé ìgbà yẹn ti ṣe rí náà Àgbẹ̀kọ̀yà àwọn obìnrin ní Ẹ̀gbá wọ́n ti ṣe rí àwọn obìnrin ní Aba women revolt wọ́n ti ṣe rí wọ́n ṣe against tax owó orí tó ń gbà ń sìn VAT wọ́n gba VAT wọ́n gba deposit wọ́n gba transfer wọ́n fẹ́ máa gba POS wọ́n fẹ́ máa gbà lọ́wọ́ Uber wọ́n fẹ́ máa gbà lọ́wọ́ courier service so àwọn obìnrin ní Aba wọ́n wò pé ó tó gẹ́ òyìnbó sọ pé kó máa san tax lórí nǹkan ọ̀sìn àtọmọ obìnrin kan dẹ̀ sọ pé àgbà wọ́n dẹ̀ revert tax ni wọ́n dá padà so movement revolutionary movement dá padà ni VAT increase dá padà electricity tariff nítorí pé ẹ fẹ́ gba lónìí 1.5 billion ẹ increase electricity tariff dá padà
owó tí àwọn state oríṣiríṣi state ń pa owó gold owó sapphire owó onyx owó limestone owó bitumen oríṣiríṣi ó tó wa so ó yẹ ká máa sọ fún ìjọba gbé dá padà ká dẹ̀ máa jáde pé ń gbé tó bá pa Tina Ezekwe ní Owórò àwọn tí Kétu máa sọ pé kí ló kàn wá àwọn tí Òṣòdì máa ní pé kí ló kàn wá tó bá pa Kọ́ládé Johnson ní Onílékeré ní Mángòrò ìpàṣọ tó fi nà yálé bẹ lájà fún ìyàwó ó ti wọ́n ti fi nà ìyàwó nìyẹn náà ìgbà tí ìyàwó ò jà fún ìyálé so a jà fúnra wa SARS after Kọ́ládé Johnson SARS ti pa over 20 people tí kéèsì dẹ̀ ṣì wà ní court ìmí ò bọ́ sí kéèsì but aṣáàmù kákàkú ní kínní ní Ṣàgámù so tí a bá lè jà kásánbó dá padà ká má dá padà take it back movement tó ṣokùnfà revolution now ìtumọ̀ ní pé dá padà so tí a bá lè darapọ̀ ká dá padà táwọn pé òkè a fẹ́ dá ti wálẹ̀ àwọn tó ń tàbò tó ń ràbò ní orílẹ̀-èdè Nàìjíríà ló máa tàbò tó máa ràbò ní orílẹ̀-èdè Odùduwà. Lórí ọ̀rọ̀ àwọn SARS yìí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin ará ní àná òde yìí òun náà ni rẹ́rẹ́ tún run ní ìpínlẹ̀ Ọ̀ṣun rẹ́rẹ́ run ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ìròyìn ti gbé wípé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ SARS òun náà mà ni wọ́n lé àwọn arákùnrin kan wọ́n lé wọn débi wípé wọ́n wọ kòtò ọkọ̀ tí wọ́n wà ẹnu bá rí èèyàn lè dọ́kọ̀ mọ̀mọ́ torí wípé kí ni àwọn arákùnrin wọ́n lé wọn wọnú kòtò ọkọ̀ sí right off ọ̀rọ̀ SARS yìí torí àtẹ̀mọ́ bí dáàtẹ̀ fẹ́ mú yun gbà torí ó tojú sú ni. kí ni ìdí tẹ́gbà àwọn tó ń jà fún orílẹ̀-èdè ò ṣe sọ̀rọ̀ lórí yẹn so èèyàn tó bá dákẹ́ nígbà tó bá nàyàn tóun bá wá jọ̀gá lórí wa lórí nǹkan. ní báyìí àwọn tó tiẹ̀ jẹ́ ọ̀dọ́ ní agbègbè ibi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo tó sì ti ń jà wípé irọ́ pẹ̀lú nǹkan táwọn SARS ṣe yìí a lérò wípé wọ́n ti paná ẹ̀ àmọ́ ní pápápá tá à ń ṣe ní pápá ká má bàa farapa ẹ jẹ́ ká wo àwọn nǹkan tí àwọn ìwé ìròyìn léyìí tí wọ́n tún ní fún wa lọ́jọ́ tòní eléyìí tí mò ń wò lọ́wọ́ báyìí òun náà ni ojúwe ìwé ìròyìn ti Punch newspaper níbi tí ẹni tí ń ṣe bàbá àgbà òǹkọ̀wé ni èyún bàbá Wọlé Ṣóyínká òun náà ni wọ́n kí ọ̀rọ̀ ààrẹ fún orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí ìyún ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lọ yìí English òun náà ni wọ́n fi kọ́ wọ́n ní say Nigeria drifting into total collapse èyàn ni wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń sún dé ibi bèbè ibi tí ohun gbogbo ti fọ́ká tí ohun gbogbo sì túká láì látúnṣe bàbá àgbà Wọlé Ṣóyínká náà ni wọ́n kí ọ̀rọ̀ ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ lọ́kì lẹ́yìn ẹjá wo ọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ ni ọmọ ṣe sorí ní lórí ọ̀rọ̀ yìí lásìkò tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ìṣèjọba ti ààrẹ ti Muhammadu Buhari. ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣé ìjọba tí ò lè dáàbò bo àwọn ọmọ ìlú lórí ọ̀nà ìjọba tó mọ̀ pé kòrónà ti ṣẹlẹ̀ ààrẹ ṣiṣẹ́ iṣẹ́ àwọn tó ṣiṣẹ́ alẹ́ gbogbo àwọn tó ṣiṣẹ́ alẹ́ wọ́n pọ̀ rẹpẹtẹ wọn ò rówó mọ́ àwọn tó ṣiṣẹ́ ọ̀sán gan wọn ò rówó mọ́ nítorí bó ṣe pètò COVID-19 nísìn ó kàn jí lọ́jọ́ kan dẹ̀ wò pé aláti gbowó orí sí lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ẹni yìí o lónìí tá fẹ́ gbà wọ́n níbi ká jẹ́ kí epo wọn.